àtó torí àwọn tó gbọ́rọ̀ yìí kò lè yé wọn kan tẹ̀ ń sọ torí àfàwọn tó bá ní pé wọ́n jẹ́ olóye dáadáa náà gbọ́ láyé wọn ṣùgbọ́n nǹkan tí ẹ̀ ń tà láti sọ ṣé Sátẹ́nì lẹ́ ń bẹ̀bẹ̀ fún ni àwọn agitator tẹ̀ ń bẹ̀bẹ̀ fún á dàbí ẹni pé ẹ̀ ń tọrọ owó fún Sátẹ́nì ni but nǹkan tí ẹ̀ ń tà láti sọ tí mo rò ní o tí mo dẹ̀ wọ̀n pé òun ni wípé ẹ̀ ń tọrọ owó fún àwọn tí ọmú nílé bàbá Sunday Igboho nǹkan tí ẹ̀mọ́ lọ́ba mi sọ nìyẹn èmi ò dẹ̀ ṣèwádìí lọ́wọ́ anybody ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ nìyẹn ṣùgbọ́n ẹni tó bá gbọ́ á rò pé ẹ̀ ń tọrọ owó fún Sátẹ́nì tàbí àwọn agitator ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ agitator ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ Sátẹ́nì this is our own everybody individual báwo la ṣe máa bẹ̀bẹ̀ fún wọn báwo la ṣe máa bẹ̀yàn kí ló ń ṣẹlẹ̀ Yorùbá kí ló ń ṣe Yorùbá náà ṣe bí gbogbo aláfẹ́ tí gbọ́ wọ́n ṣàrí gbogbo bí Sátẹ́nì ṣe pa program tí ò lè continue mọ́ tó dẹ̀ ń sọ̀rọ̀ lórí kinní jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ máa sọ gan-an náà gbọ́n ta tani o mọ̀ ṣe bí sọ̀rọ̀ rẹ gangan tún sọ gbogbo èèyàn ló sọ owó tó need so it's not a secret thing mọ́ kì í ṣe nǹkan tó yẹ pé a lè máa sọ pamọ́ tàbí báyà tó pé Sátẹ́nì la fẹ́ ṣoore fún àbí àwọn agitator no this is our own tí wọ́n náà fẹ́ràn bàbá Sunday Igboho ta ló rí tí wọ́n ti pèlè èèyàn rí tí wọ́n sanwó ṣùgbọ́n mú ṣòwò rẹ lámúyẹ gbà ẹ gbọ́ pé wọ́n san mílíọ̀n ṣé kò yẹ kí Yorùbá ti rẹ́dì gbogbo kíní sílẹ̀ ìgbà tó yẹ pé àpò àwọn kan náà ń gbà wá àwọn kan náà ń gbowó àwọn kan náà ń gbowó òun yes everybody ti mọ̀ kò tẹ́ni tó fẹ́ rẹ́dì láti dáwó kankan mọ́ nítorí pé àwọn kan ló ń gbowó yẹn sápò ṣùgbọ́n àwọn tó ń mú wọn yìí kì í ṣe àwọn ló ń gbowó náà kò kàn wọ́n náà oore náà ń ṣe náà ó wá di pé ẹni tó wá ti jà fún Yorùbá ó ṣe àṣìjà nìyẹn ó ṣe oore ṣe nìyẹn ó ṣe nǹkan burúkú nìyẹn ó ti di apànìyàn nìyẹn ó ti di ẹ̀sùn burúkú náà máa kà sẹ́nu ọ̀rùn olúwẹ̀ àwọn yóò tẹ̀fẹ̀ gbọ́ orúkọ yẹn tẹ̀ bá dé àárín àwọn ṣọ́ọ̀ṣì fẹ́ kẹ́ tẹ̀ bá tẹ̀ gbọ́rú tẹ̀ bá ní Ṣàngó nínú ṣọ́ọ̀ṣì àmì ó sàn ju wípé kán sọ pé Ìgbòho tàbí àwọn agitator wọ́n ti rí wọn àṣeyàn burúkú àyà ìgbà tó wá yá tẹ́gbà tó wá bẹ̀rẹ̀ sí tó wá ń dábìrà nínú wọn á mọ̀ nígbà tó wá bẹ̀rẹ̀ sí fi tó kó àwọn ẹ wo kò tẹ nídìí kéèyàn sọ̀rọ̀ ẹ̀bẹ̀ wo lẹ̀ ń bẹ̀bẹ̀ nídìí láti bẹ̀bẹ̀ náà ṣé fọ́ọ̀sì èèyàn láti máa mú kó sílẹ̀ ni àbí Sátẹ́nì ló fẹ́ lówó ni àbí àwọn agitator ló fẹ́ lówó ni àbí bíi ti ìgbà tí ṣé ìgbà tán ń kó ẹ̀pà lẹ̀ tán ń dáwọ́ ẹ̀pà tán ń dáwọ́ mọ́tò ṣé ìgbà ilé lẹ́yìn sí ni àní àwọn ọgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni àbí àwọn sọ pé àwọn gbọ́ pé àwọn èèyàn ń kú nítorí ìpọ́n gbé bàbá Ìgbòho ni àbá nípa àwọn èèyàn mọ̀ pé wàhálà ti dé bá oníkálukú ni ẹni tó ti ní hypertension ṣé gbogbo yẹn àwọn èèyàn wá mọ̀ ni so àwọn aró nínú wípé Nàìjíríà kọ́ta ṣe tán kọ́ta kàn ní ẹ máa lọ lálàáfíà hàn ní sọ kọ́bọ̀ ibo náà ti ń ṣẹlẹ̀ ta ló lọ sí ilé arúgbó tó ní fi nǹkan sílẹ̀ wọ́n ní gbọ́ mo wá kí mi owó ló ń ná ni ọ̀rọ̀ ti di báyìí náà ọ̀rọ̀ ti di pé kówó jáde lápò wa náà àwọn máa tan èèyàn àwọn kan máa purọ́ àwọn lóhùn àwọn jẹ́ mílíọ̀nì àwọn jẹ́ gbàṣàwó wọn lè ràn lú wọn lọ́wọ́ àwọn ìka ènìyàn gbogbo orú ìlú wo ni eléyìí orú Yorùbá wo ni eléyìí gangan nǹkan tó jẹ́ kéèyàn ní stress nínú Yorùbá yìí mọ́ nìyẹn ó ti súyàn gidi èèyàn ṣoore wá ṣoore dáràn wọ́n wá filẹ̀ sí orí ẹnu kan so bàbá Ìgbòho ti dáràn torí pé ó agitate fún yín wípé ó fẹ́ kẹ́ ẹ bọ́ lóko ẹrú kan yé pa yín mọ́ ẹ wá rí gẹ́gẹ́ bí ọ̀daràn gbogbo yín wá ń sá fún kò tẹ̀ sẹ́ni tó tẹ̀ ronú kàn wọ́n ba ilé ẹ̀jọ́ ṣe gbẹ̀ ìjọba lábá wọn ṣe ìjọba láṣẹ gbẹ̀ bàbá wọn sì gbogbo wọn ò tí ronú tí wọ́n bá tú bàbá sílẹ̀ ọmọ pé bàbá máa nílò owó wọ́n ṣàn retí pé kí lọ́ọ̀yà sọ pé ẹ máa lọ lálàáfíà níbo lẹ ti ń gbọ́ ó yẹ ká ti máa prepare owó sílẹ̀ fún ìgbà tí bàbá Ìgbòho gangan pé wọ́n ní pé wọ́n dálẹ̀ báyìí owó náà máa béèrè millions kí sọ̀rọ̀ 100 million abẹ́ ìmọ̀rú èèyàn tó jẹ́ ni ṣé a mọ̀ pé olówó ni a mọ̀ pé èèyàn pàtàkì ni it's just like a president tábà mọ̀ so orú èèyàn bẹ́ẹ̀ yẹ owó tó máa ṣàlẹ̀ pé kó ọmú wá tá ló fẹ́ dálẹ̀ Gani lẹ́yìn retí pé wọ́n bá yín dáwọ́ sílẹ̀ ókè o Gani dálẹ̀ Sanwó-Olú ni òun lá kówó yẹn lẹ̀ no
àwọn ọba Ifẹ̀, àwọn ọba Ọ̀yọ́, àwọn alákó ẹlẹ̀ abẹ́ ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n nígbà tó mú Ìgbòho ẹ̀gbọ́n nǹkan tó sọ ni wọ́n ní kọ́ máa gbókò ẹ̀bọ̀ ẹ̀gbọ́n ni ṣé kò sí etí anybody ní mídíà mọ́ ni mídíà ẹ̀ kàn dákẹ́ bẹ́ẹ̀ nàbí kí làwọn adẹ̀ sọ pé agitate adẹ̀ sọ pé ní group kí ni group wà fún it is not for help ẹ̀ wá ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí lẹ̀ ń bẹ̀ yẹ it's better to close it no group again ká mọ̀ wípé bàbá yẹn kú ti ṣoore ó ti ṣoore láràn simple as ABC yes a ní ìdúró láti ràn lọ́wọ́ ká filẹ̀ síbẹ̀ kó kú síbẹ̀ àbí ẹ̀ wá ń bẹ̀bẹ̀ so gbogbo àwọn tọ́kọ àwọn odidi 12 tọ́kọ sínú àtìmọ́lé ọ̀nà tí wọ́n release 8 mọ̀ túbẹ̀ ni wọ́n sọ pé àwọn yẹn ẹ̀sùn tí wọ́n ó ga gidi gan mọ̀ pé wọ́n lánàá tó fẹ́ béèrè lọ́wọ́ àwọn yẹn ni wọ́n dẹ̀ tí wọ́n sọ pé okay iye báyìí ni simple ti clear and now everybody need to bring something down gbogbo yín tẹ kọ́lé tẹ nílé tẹ ní gbogbo ẹ̀ he will become owó ilé Fúlàní everything will become Fúlàní own tí ẹ bá ti gbálẹ̀ lákòókò yìí okay nígbà tẹ́ bá fi wọ́n lẹ̀ síbẹ̀ tí kò sẹ́ni tó kówó sílẹ̀ ó kàn dùn mí pé group wa nìkan mo ń bá sọ̀rọ̀ tó wáyé pé gbogbo Yorùbá mo bá sọ̀rọ̀ ẹ̀ bá má dá o okay now so nígbà tó bá ti rí bí eléyìí so àtúwárẹ́ ìlú mi tàá dìde táwa jà lẹ́yìn bàbá Ìgbòho àbí nǹkan tá à ń retí ni pé bàbá Ìgbòho ń sìn bí wọ́n ṣe mú yẹ tí wọ́n ti túlẹ̀ àdúrà tá à ń gbà ní pé àwa padà àwa lọ sílẹ̀ Yorùbá àti wàá gbẹ̀gbọ̀n ìbọn lálọ́ gbé sìn àwọn machine gun abẹ́ sí yín ìbọn bíi tàwọn Ìgbò abẹ́ sí ń pa wọ́n gidi gan nǹkan tá à ń retí nìyẹn àbí ẹ wo this is general to all Yorubas this is not concerned only the group of Satani is general no need of begging anybody if you want the peace of your country ẹ fẹ́ gba Yorùbá ọ̀fẹ́ náà gba Yorùbá ni ẹ rí bí àwọn Ìgbò yẹn dáwó ni now ẹ olówó wo lẹ rò kó máa ṣoore fún àbọ̀ olówó ló máa gba àwọn pípọ̀ wọ̀nyí lẹ̀ ẹ dá mi lóhùn ìjọ wo olówó dá sọ̀rọ̀ yìí ìtì Ìgbò olówó tó dá sọ̀rọ̀ Ìgbò kẹ́ ẹ̀gbọ́n nǹkan tó ń ṣe sí ni every olówó gangan tó ẹni tó fẹ́ ṣe tẹ́tẹ́lẹ̀ ẹni tó fẹ́ ṣe ẹni tó ní kó ṣe tó ní ò lè ṣe tó lọ́rọ̀ wọn lọ́rọ̀ Yorùbá wọn yìí àwọn olówó yẹn ó ní I don't want anybody to see me with agitator very good because èèyàn burúkú wèrèpè ni wọ́n ti ṣe nǹkan burúkú láti gbà yín sílẹ̀ lọ́wọ́ Fúlàní tó ẹ pé kò sí tiwọn ni Fúlàní àti gé orí àmọye èèyàn kúrò nílẹ̀ Yorùbá àmọye villages àti lọ ṣèbí ọ̀pọ̀lọpọ̀ láàkú gbọ́ ń sìn ṣèbí ẹkú ti gbọ́ ẹ ti gbọ́ àwọn ló ní ìlú kí kú gbọ́ pọ́n pààyàn ń sìn kò sẹ́ tó ń gbọ́ kankan àbí ta ló gbọ́ kò sí àti sọ fún ayé tẹ́lẹ̀ iyọ̀ náà bù sí àwọn tó bá ti mú tó bá ti buyọ̀ sí báyìí màálù àjẹ pátápátá ẹ ní rí ẹnì kankan nílẹ̀ tó yẹ pé ajá evidence wọ́n wá ní there is a peace ẹ tí mọ̀ pé kò sí peace brother ẹ wá ń bẹ̀bẹ̀ brother nǹkan tẹ ẹ̀bẹ̀ tẹ ń bẹ̀ wọ́n yẹ kò nílò láti bẹ̀ anybody kàn tẹ̀ má tẹ̀lé ọbẹ̀ sí kàn má pè Sátẹ́nì bọ́ọ̀lù ẹ̀fẹ́ rìn torí àwọn alámì àtúmọ̀ abẹ́rẹ́ lọ Sátẹ́nì láti mọ every secret no need if you want to do prepare your money àwọn èèyàn jà fún yín ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé yẹ kẹ́ gbégbèsè kẹ́ ṣoore ẹ wá Jésù máa ṣe o Jésù ní pé nígbà tó á di kẹyìn ẹ sọ wípé kí ló dé tí mi fi lè wọ ìjọba ọ̀run a náà mọ̀ ọ́ rí báwo ló ṣe mọ̀ mí rí èmi máa forúkọ ẹ wàásù mo máa ń ṣe gbá mo máa ń ṣàwò ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ àlọ́ sọ́run àpáàdì ńgbà yẹn ẹ wá mọ̀ ńgbà yẹn àwọn tó ní àwọn born again ọ̀pọ̀lọpọ̀ ńlá lọ sọ́run àpáàdì àwọn tó jẹ́ mùsùlùmí the real Muslim the best Muslim of Yorùbá than everybody in the whole world àwọn mùsùlùmí yàrá ni pé àwọn ń pààyàn àwọn ń gẹ́rí èèyàn àwọn ń ṣe bísíbíláìsì èèyàn àwa ẹjẹjẹ ni wá o àwa ò tẹ ka Kùránì burúkú o àwa ń ka Kùránì lọ́nà tó dáa ni o kì í ṣe ọ̀nà burúkú pé kankan pààyàn o irọ́ o àwa change ẹ̀ àwa modelize ẹ̀ àwa make it good that we have peace with everybody with my brothers and sisters tó jẹ́ oníṣẹ̀ṣẹ̀ àtòní kìrìsìtẹ́nì we are all the same very good a ní pé òun mẹ́rí a ní òun mẹ́rí
ò ní wọ̀jọba ọ̀run nígbà tí o rí wàhálà tó dé bá ìlú ẹ tó o lè jẹ́ ìrànlọ́wọ́ fún ìlú ẹ kò sówó kò sówó kò sówó kò sówó ó dẹ̀ ń jẹ́ ó mú oúnjẹ ó mú ó tọrọ bárà ó sùn ta tó bá ṣe èèyàn dáadáa tó bá jẹ́ èèyàn dáadáa ni àárín ìrànlọ́wọ́ náà àárín ìrànlọ́wọ́ Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ to help your own nation. It will come, help will come from any angle. Ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dìde fún yín á gbé ìrànlọ́wọ́ dìde tí bá ti fẹ́ ṣe ìrànlọ́wọ́ but you don't have the spirit to do any harm àbí kí wọ́n pè é mo fẹ́ lu sọ̀rọ̀ ti bíbélì nìyẹn èdè orí bíbélì ló máa sọ pé harm ìyẹn ni pé o tó ṣoore kìí ṣe pé kìí ṣe tí ó yẹ pé ó ṣèyàn níbi o kò ní ẹni tí tó lè ṣe charity tó lè help anybody tó lè give out how do I pay English are easy ẹni tó lè filẹ̀ fúnyàn tó lè ṣàánú fúnyàn tó lè fi fúnyàn so kò lè ṣoore kankan àfi bí ló kùnà kan àwọn ènìyàn Yorùbá burú o Yorùbá burú okay ẹ jẹ́ ká máa wò we see tí a bá ti ń ba lọ bẹ́lẹ̀ maybe we can continue the agitating again maybe we can continue àbí ṣe rí pé àwọn tó bá jáde tán tán bá tẹ̀ wá rówó san fún wọn o tí Ọlọ́run wá pàpà ṣe tán jáde ẹ rò pé àwọn àgbàwé pé àwọn á ti continue ẹ sọ̀rọ̀ náà ṣe ẹ rò pé wọ́n máa continue if it's you think of it tí ọ̀rọ̀ rí bí eléyìí tó wà rẹ́ni gbà ẹ́ sílẹ̀ tó rẹ́ni dáwó fún ẹ kán ti gbà ẹ́ lónú ẹ̀wọ̀n Ọlọ́run tún yọ ẹ́ àwọn èèyàn tí lè ṣojúṣe wọn ẹ wá ní pé à á continue báyìí ṣe máa continue ẹnìkan ní pé káwọn máa dáwó káwọn máa ṣe flyers káwọn máa ṣe gbá àwọn ọmọ kówó náà máa ná ìgbà tó máa ṣe tó máa ti kí àwọn ẹ̀ mọ́lẹ̀ ibo náà ti fẹ́ rówó àní èyí tó ti ṣẹlẹ̀ àti ìrìbá ti ṣe àdéhùntẹ̀ ti síwájú no going forward let's finish the first one that we do wàhálà tá a ti dá sí ẹ jẹ́ ká ti ṣe yẹn parí ná ká lè mọ̀ ká wá wo next strategies tá a náà ti perform àdúrà tá a máa gbà àwọn tó ń gbàdúrà very good wọ́n gbàdúrà Ọlọ́run dẹ̀ ń gbọ́ but this is reality money Malachi náà ń pè é nínú Bíbélì ìyẹn ni pé owó ni kẹ̀kẹ́ ìrere this is ìrere là ń polongo ẹ̀ yìí láti gbàrọ̀ asílẹ̀ nínú oko ẹrú à ń polongo ìrere ni ẹ jẹ́ ká kówó lẹ̀ tó a jẹ́nu ṣọ́ọ̀ṣì ń sìn ẹnìkan wá ní pé 100 billion ẹni tó bá ní kó fi sílẹ̀ àwọn èèyàn dẹ̀ fẹ́ fi lẹ̀ o no kì í ṣe 100 billion ni pásọ̀ yẹn ni pé ẹni tó bá lówó àwọn bíi mélòó kan nínú ṣọ́ọ̀ṣì kan dìde ìjọ tí Sátánì sọ̀rọ̀ yẹn ló close down ní kíní yẹn náà rí mọ́ lórí mídíà wọ́n yọ kúrò ńbẹ̀ ni it is public gbogbo ẹ ti di rádaràda everybody ló lè dáwó sínú ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n wọn lè dáwó sọ́ọ̀rì ibi tí Ọlọ́run ti máa jẹ́ kí ṣọ́ọ̀ṣì yẹn lè continue tí mọ́ṣáláṣí tí a tó ẹ pé àwọn àti Yorùbá tá a jẹ́ mọ́ṣáláṣí Yorùbá tá a ti lè kírun tá a ti lè pèrun tá a ti lè kéwú tá a ti lè ṣe ohun gbogbo tá a ti ní freedom tóbìnrin á lè lọ school tán ní sọ pé western religion àwọn ò fẹ́ western education ibẹ̀ náà ti máa pa obìnrin láti kó gbọmọ school lọ sínú oko inú igbó tá ti lọ tà wọ́n fún àwọn tá lọ fi wọ́n ṣe business tá lọ tà wọ́n tá ti máa ta gbogbo nǹkan ọkùnrin fún àwọn Chinese láti jẹ ìyẹn là ń retí ni that's what we want okay if is that what we want ọlọ́ọ̀bọ́lọ́ ṣe ń bẹ láàyè á gbà àwọn pípì yòó ìjọ tí ọ̀ràn ti Joseph nígbà tó ṣe oore fún mànìyẹn tán ìyẹn ìkan lára àwọn ẹni tó bá lẹ́wọ̀n tó bá lẹ́wọ̀n ó rọ àláyé fún ìyẹn wá ti fọkànbalẹ̀ níbi tó lọ Ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀ ó mà gbàgbé Joseph kò rántí ẹ̀ mọ́ sí rere kankan àwọn ìgbà tí wàhálà tó dé tó Ọlọ́run ṣe wá ṣe kíní tó wá ṣe wá rán létí ọ̀gbẹ́ni yìí ẹnìkan máa wà tó máa ṣe lórí nígbà kan nígbà tí o lálàá tí ayé sún ẹ tó rò kó máa kú tó dẹ̀ sọ túmọ̀ aláì fún ẹ èkejì ẹ wọ́n máa pa gẹ́gẹ́ bí nǹkan tó sọ wọ́n máa gé orí ẹ ṣùgbọ́n ìwọ o wà nípò látọjọ́ yẹn tó dẹ̀ ní kó rántí ohun tó bá débẹ̀ kó sọ̀rọ̀ fọ́ba ǹjẹ́ o sọ fọ́ba ọ wá ṣe rántí Ọlọ́run ló máa rán létí bó ṣe rí nìyẹn so tẹ bá rò wípé Ọlọ́run nígbà àwọn bíbí wọ̀nyí pé Ọlọ́run nígbà Ìgbòho àtàwọn ọmọ ogun ẹ̀tàn kó
tán bà gbogbo nǹkan ìjẹ́. As God liveth, I'm telling us the truth. The Lord will make it. And these people that you think, oh, lè jáde, ọmọ wa jáde, aṣojú yín ìkà, tẹni a nífẹ̀ẹ́ Yorùbá, òpùrọ́ gbogbo, òpùrọ́ àwọn ìkà ènìyàn. Á jáde, gbogbo wọn máa jáde. Don't give your money. Don't give your money and you're expecting good thing from Yoruba land. You are deceiving yourself. Tí ò serious wọ̀nyẹn ni o, kì í ṣe mi jẹ́ sí mi sílẹ̀ àwọn tó serious. Àwọn tó serious yẹn ni o, tí wọ́n fẹ́ fi ilẹ̀ yẹ, tó yẹ pé tó bá di wípé kán ní kán máa mú dáwọ́ ransom, á lè dá. Gbà tó bá yá ẹ wá mọ̀ pé ẹ ti ṣe babalá mistake, ẹ ti ṣe Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tí gbogbo yín ti ṣẹ̀, ẹ wá mọ̀ kó pọ̀ rẹpẹtẹ pé Ọlọ́run ó ní ẹ̀ṣẹ̀ àwọn ọmọ dá kò ní ìdáríjì. Kò sí ìdáríjì fún. He did it deliberately. Kò sí ìdáríjì fún yẹn. Ó pààyàn tó wá sọ pé ìdáríjì. Ẹ mọ̀ pé ìwà pààyàn nìyẹn. Àní a fẹ́ gba Olúwa. Àwọn kan tó wá jáde fún wa, tó ń forí wọn ṣe, tó ń fi gbogbo ayé wọn ṣe. A wà lára wọn láti àwa gangan dàbí Fúlàní ni. Ìwà wa kò yàtọ̀ sí Fúlàní. Ìwà wa ò yàtọ̀ sí Fúlàní. Alámiwá kúnnú mídíà gbogbo, wọ́n dà wọ́n síbẹ̀. Eléyà máa ya platform kan sí platform kejì, platform kan sí platform kejì. Ọ̀hún dúró sójú kan, wọ́n jẹ́ ṣaka, wọ́n jẹ́ ṣoko, wọ́n kàn ṣe chakachaka káàkiri. Bó ṣe ń ṣe ṣọ́ọ̀ṣì náà nìyẹn. Eléyà kúrò ní Redeem, a lọ sí Mountain of Fire. Eléyà kúrò ní Mountain of Fire, a lọ sí Wosem. Eléyà kúrò, wọ́n kàn bẹ̀rẹ̀ sí yí ṣọ́ọ̀ṣì kiri. The same. Ìwà aṣẹ́wó yẹn náà ni. Ìwà alágàbàgebè yẹn náà ni. Náà ń wù nínú ṣọ́ọ̀ṣì, náà ń wù nínú mọ́ṣáláṣí. Òun náà tún wù nínú agitate yìí. Ojú kò dúró sójú ọ̀nà kan. Wọ́n dúró sọ́nà kan. Kán lè ṣojú ṣe wọn. Àwọn àfisílẹ̀ mẹ́yẹ, àwọn nífisílẹ̀ níbàyí, àwọn àfisílẹ̀ lọ́hùn yẹ, àwọn ọ̀rọ̀ wọn gbogbo ò tẹ̀ yíra wọn. When you are doing like that, you are not a serious somebody. Kílà ń yí ẹ̀pẹ́rẹ́ wá sí gbogbo ọ̀nà. Kílẹ̀ ń gbọ́, kílẹ̀ fẹ́ kí àwọn èèyàn mọ̀ yín fún. Ẹ fẹ́ kí gbogbo èèyàn mọ̀ yín pé we are great. I know this, I know Tenny, I know Dara, I know this, I know that. Gbogbo nǹkan tá a kàn ń ṣe nìyẹn. That's why I don't want to do anything again. I don't want to say anything inside house again. Ó ti sú mi, mo kàn ń wo gbogbo àṣírí wa pátápátápátá. Pé orú kí ni Yorùbá tẹ̀ ń ṣe yìí? Ìwà tá a kàn ń wù, ìwà serious náà ń pè é. Ìwà serious, ní tẹ́lọ́rùn. Bí a ṣe ní tẹ́lọ́rùn yẹn, òun náà ló ń ṣẹlẹ̀ sí wa yìí. Ìgbòho tẹ́ wa lọ́rùn. Ibi tá a jókòó sí, group tá a dúró sí kò tẹ́ wa lọ́rùn. A bẹ̀ sí ń sá káàkiri. Ẹni a máa forí ṣe, a máa fọrùn ṣe. Nígbà tó wá di ìgbà tó wá nílò owó, kò ní rí ẹnìkankan kówó sílẹ̀. Ọ̀n ní rí, a tún sọ síta, ọ̀n ní rí ẹnìkankan fowó sílẹ̀ tó bá yá àgbà iná ní. Tenny is one of them. Ekweki and Dara and Tenny, they are the ones spoiling Nigeria. Àwọn ló ń gbawó ilẹ̀ Yorùbá, àwọn ló ń gbawó. Ìjọ wo ni Tenny gbowó lọ́wọ́ yín? He's using his money to do this thing. You people want to let her die. My brother, sọ̀rọ̀ ẹ dáadáa jọ. Sọ̀rọ̀ ẹ gbìyànjú. Ọlọ́run ràn yín lọ́wọ́, àdẹ̀rùn gbogbo àwọn tó serious, àwọn tó ń jẹ́ ìrànlọ́wọ́, àwọn tó ń fowó wọn tó ń fi àkókò wọn tó fi sílẹ̀ láti máa jẹ́ ìrànlọ́wọ́ fún àìní àwọn tí ó yẹ pé wọ́n wà lójú ogun. Ordinary that brother, ó ń ṣàìsàn, kẹ̀kẹ́ àìsàn, ó jábọ́ láti ilé ìkẹkẹ́rin. Rówó dá fún àwọn díẹ̀ tí ń péré náà dáwó. Ṣùgbọ́n ó ga ọ ṣẹ́ni àwọn tí ò lè ṣe orí rẹ̀ fún tó ń rí ẹ bọ́n ṣe fi stapler ẹ̀yìn brọ́dà yẹ ń rí o kọ́ bọ̀ wọn lè fi sílẹ̀. Ẹni tí ò lè ṣe orí fún arákùnrin ẹ̀ ó wọ́n sọ fún àwọn aṣòro fún bàbá Ìgbòho, orí wo lè fẹ́ ṣe sí bàbá Ìgbòho. So everybody is expecting bàbá Ìgbòho right from time pé kó kàn tẹ̀ fi gbogbo ayé àti dúkìá ẹ̀ ṣe. Bàbá jọ wọ́n máa send owó onídọ́wọ́ bàbá yẹ, àwọn kan ló ń gbà, àwọn kan ní akápò, àwọn yẹn náà ní ẹni tó ń ṣe ìṣúná owó. Ìgbà tí ọ̀rọ̀ bá máa délẹ̀ gbogbo èèyàn àwọn ẹ̀sìn náà máa yọ ṣùtì sí. Ọ̀rọ̀ ayé wo burúkú wọn nìyẹn. Nísìnyí tán nídìí owó, àwọn òye ò ṣe kówó sílẹ̀. Wọ́n ti fowó ràràkúrà, wọ́n ti fowó ṣeṣekúṣe, wọ́n ti ná nínàkúnà. Ẹ̀san ògbóògùn ẹ̀sà ké. Ẹ̀san máa ké ní nílẹ̀ Yorùbá. Lórí gbogbo àwọn èèyàn tó ti ṣe bí, gbogbo àwọn tó ti ṣe kàkà, gbogbo àwọn tó ti gba owó àwọn èèyàn
tán ti náà kùnà tán fi ṣe nǹkan tẹ́ kán fi ṣe ó ti délẹ̀ ń sìn àkókò tán nílò owó yẹn ní sìn kí ló dé kí la pera ní Yorùbá fún mi rò pé a nílò olúwa nílò ẹ̀ àwa ń jó àwa ń yọ̀ pé wọ́n ti dá wọn lẹ̀ tàná dálẹ̀ kéèsì tán ṣe gbọ́n nǹkan tí lọ́ọ̀yà sọ ni ó ní bóyá o tíjọba bá gbọ́ ọ̀rọ̀ yìí tó bá gbà pé kéèsì tán dá yìí o pé bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ̀ wọ́n ni òkè tàbújá yẹn ń sìn tìyẹ́ wà clear ti Ìbàdàn mọ́ sọ yẹ o ti Àbújá tó clear yẹn ń sìn tó clear dáadáa kọ́ bọ́ àrífi sílẹ̀ ti ilẹ̀ Benin tí ó wà ń bẹ̀ tó clear à ń retí pé ọjọ́ báyìí á pé ọjọ́ tán dá pé nígbà tó wá dà pé ẹ wàá mọ̀ pé ẹ máa nílò owó ẹ mọ̀ pé ẹ máa san owó fún bàbá yẹn àbẹ́ ẹ mọ̀ ẹ rò pé akọ̀yàdé bàbá máa lọ lálàáfíà gbọ́n nǹkan tí lọ́ọ̀yà bẹ́ẹ̀ sọ náà ni ó ní pé owó tí ìjọba máa ná lè lórí fún security pé owó ńlá ni mọ̀ tún mọ nǹkan tó ń sọ ni ó jẹ́ ká ṣe máa tú gbogbo ká la fi gbogbo ẹnu ká máa fi sọ̀rọ̀ kó tó yé gbogbo wa kò sẹ́ni kankan tún ní wa tó ń sọ pé ẹ jọ ẹ̀yin olórí ní báyìí ǹjẹ́ ó yẹ ká tiẹ̀ dáwó fún bàbá o ǹjẹ́ kò yẹ ká máa dáwó sílẹ̀ báyìí torí ọ̀sẹ̀ méjì náà máa fi bàbá lẹ̀ o torí owó tí yóò sọ pé ìlú yẹn máa gbà owó tó máa ná lórí bàbá yẹn pé kì í ṣe owó kékeré fún security ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ní ẹ mọ̀ túmọ̀ ẹ̀ bro ẹ nílò láti bẹ̀ wọ́n o ẹ nílò láti bẹ̀ anybody this is our duty. Ojúṣe wa ni close your account and let's see what God will do for you. Maybe Ọlọ́run ní san padà fún ẹ ní ọ̀nà lọ́pọ̀ tó expect àwọn àǹkójọ bí ó là ń kójọ fún ẹ̀gbọ́n kò tí Solomon sọ ni ó ní òtẹ́ mọ́ gbogbo làálàá tó ń ṣe nu ayé ó ní asán òfò lóró òfò gbogbo ẹ̀ ó ní torí òun mọ́rọ́ ọmọ tó máa jogún òun ó ní tó bá kó gbowó ìjọ gbogbo ọ̀rọ̀ ìjọ ó ní ọmọ tó máa jogún òun náà mọ́ ó ní ǹjẹ́ asán lórí asán kọ́ ló lè máa bọ́ sí is it not true? Ìgbà tí rèwọ́ àmì débẹ̀ ǹjẹ́ kò yọ ọmọ burúkú ǹjẹ́ orí ẹ̀kọ́ níjọba ti fàya ǹjẹ́ kò ṣe orí ẹ̀ náà ti ní kó méjì fún ní odidi mẹ́wàá ló bọ́ sọ́wọ́ ọ̀tá Solomon ṣókò wá tán bí gbogbo àwọn olówó ẹlẹ́wọ̀ wọn ẹ̀wọ̀ ọmọ tán bí ẹ̀wọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn iṣẹ́ wa mọ̀ ní ẹ máa kó wọn pamọ́ ẹ kó pamọ́ ẹ máa kó sí dì wọ́n tó wà nílùú òyìnbó tó ẹ pé no opportunity láti ṣí àkáǹtì sílẹ̀ ní wọ́n máa kó sínú ṣòkòtò ẹ ìgbà tó bá yá tó lè bá wọlé àkó gbogbo ẹ àwa mọ̀ ẹ wo bí ní sọ jù bẹ́ẹ̀ lọ wọn náà bọ̀rọ̀ lásán fún ọ lóàbí tó bá dènà òdìdí so nǹkan tẹ̀ máa sọ ní jù bẹ́ẹ̀ lọ tó bá wù wá ẹ jẹ́ ká gbé ìrànlọ́wọ́ dìde tó bá wù wá ká lọ close account wa ká fi ran àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ that woman nígbà tí Jésù ó jókòó síbi tó ti ń dáwó nínú ṣọ́ọ̀ṣì ó bẹ̀ sí wò wọ́n lẹ́yìn ní o kì í ṣe bí tó ní o tí àwọn àjọ lọ sáájú pẹpẹ táwọn máa dáwó síbẹ̀ tí àwọn kan lè rí wọn pé àwọn olówó nínú ṣọ́ọ̀ṣì every one of them want people to see them pé these people are rich kọ́ wọ́n bẹ̀ sí ń dáwó Jésù jókòó bẹ̀ sí ń wò bọ́n ṣe ń sanwó sí obìnrin tó san owó tó kéré jù lọ tó ń pè náà ní àwọn owó tí àti ẹ̀nà mọ́ ń sìn àkúrò ná épìnì mọ́ ọ̀ní ní láyé àtijọ́ ọgbà tó yá tó àkókò kan àwọn 70 wọn pè lépìnì wọn sí mọ́ àwọn owó tó kéré jù tẹ́ bá lọ sí ìlú òyìnbó gbogbo àwọn ìlú òyìnbó yẹn náà ti ń lo àwọn épìnì wọn yẹn ń lọ níní wọn yẹ o ṣùgbọ́n ní Nàìjíríà ìlú burúkú ìlú òṣì ìlú òfò ìlú àdánù tá a dẹ̀ kóra wa síbẹ̀ àwa dá dìdìrìn Fúlàní aláìkàwé àtọ̀rọ̀bárà òun ló wá ń darí wa ó wá ń ṣe àwọn lẹ́kṣọ́rà níṣekúṣe ó wá ń ṣe wọn lògbólògbó yes ẹlẹ́ náà ọ̀rọ̀ mi ti gùn bó ṣe rí nìyẹn torí inú bí mi sí ọ̀rọ̀ tí brọ́dà yẹn sọ tó ń bẹ̀bẹ̀ fún kíni nǹkan tó kàn wá ó kàn mí ó kàn wọ́ ó kàn ẹ́ so tàbá ní afẹ́ gbàlúwa ó kàn ẹ́ nìyẹn that's your own duty tí bá ti ń sọ látijọ́ yìí a lè filẹ̀ ó ti délẹ̀ ń sìn ibi tá a tó wá mọ ojúṣe wa nìyẹn bóyá we serious or not bóyá a fẹ́ kí Ọlọ́run kó wá jà fún wa ibi tá a ti máa mọ̀ ní bóyá a dẹ̀ fẹ́ kí Ọlọ́run jà fún wa ẹ̀ wá wò nígbà tí ènìyàn ò lè jà fún wa tọ́lọ́run ti ń jà fún wa Ọlọ́run ti wá ṣe gbogbo nǹkan dé stage yìí àwa ti ní kí Ọlọ́run sọ̀kalẹ̀ kó wá sanwó yẹ o ṣé nǹkan tá à ń sọ nìyẹn ó dáa àti gbọ́
Ọlọ́run bàbá òkè Jésù wọ́n mà ní pé owó tí wọ́n nílò fún Ìgbòho àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọn ò kú wọ́n mà ní pé wọ́n mà ti ṣẹ̀wọ̀n bíi àtìmọ́lé bíi oṣù kan nǹkan tó wá ń sọ nísìnyí pé owó yẹ o wọ́n ní àwọn ò ní o pé àti láti òkè ọ̀run wá ẹ̀yin ni ẹ máa san owó yẹ fún wa o ẹ̀yin ni ẹ bá tún dáwó yẹ o ṣé nǹkan tá à ń sọ nìyẹn ó mà ń gbọ́ wa àbẹ̀rẹ̀ kó gbọ́ ṣé ó mà rọ́kàn wa àbẹ̀rẹ̀ kó kò rọ́kàn wa ni nǹkan tá à ń sọ nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn àlọ́pọlọ nìyẹn nírònú ìkàdẹ̀ ni wá a ò mọ̀ọ́rẹ́ a lè ṣìyàn lọ́nà a lè mú kínú bí èèyàn a lè mú kí èèyàn ṣí ọ̀rọ̀ sọ tá a bá ń ṣe bí eléyìí. Just prepare if you ready just tell Sister Tenny I have so amount and I want to put it down. How can my money reach these people? That simple. Ó máa bẹ̀ ni kó ràn ẹ́ lọ́wọ́ ni ó máa bẹ̀ pé kó jọ kó ràn ẹ́ lọ́wọ́ ni kì í ṣe pé kó lọ kó Sátẹ́nì ní ó béèrè owó lọ́wọ́ ẹni. It's not asking money from you. You don't need your money. Go away with your money and die with your money. But if you want this money to save your country, your Yoruba nation, and to save you and your generation to come, tó o fẹ́ kí ilẹ̀ kó run, tó o fẹ́ kí ẹbí ẹ kó run, tó o fẹ́ kí ìlú ẹ kó dìlò nílùú, tó a ṣe ń jẹ ìwọ tó ń jẹ Ìbàdàn kí ló ń jẹ Ìbàdàn mọ́ á di orúkọ Fúlàní á yí sí Fúlàní ni gbogbo ilé wọn yá di tiwọn ni tó o bá ti fẹ́ tètè wá máa bẹ ti Sátẹ́nì ni ọ̀há bẹ ni pé jọ báwo lówó ìṣẹ̀lẹ̀ dọ́dọ̀ àwọn yẹn ọ̀nà owó láfi lè débẹ̀ kì í ṣe pé à ń lọ gbé GoFundMe sílẹ̀ tó yẹ pé àpò àwọn kan lẹ́ máa lọ no àbí tá à ń ṣe báṣubàṣu no we have seen what we need to do àti rí nǹkan tá a fẹ́ ṣe báyìí o so kí la ti fẹ́ ṣe ń sìn ni so this is the time